bí èèyàn bá gan ṣe lọ́kàn àwọn ọmọdé káàkiri ìpínlẹ̀ Kwara lásìkò yìí kódà onítọ̀hún kò ní kọsẹ̀ rárá. Gómìnà AbdulRazaq tìpínlẹ̀ náà ló lọ bá wọn ṣàjọyọ̀ ayẹyẹ ọdún tuntun lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kìíní ọdún 2025. Níṣe ni ayẹyẹ tí iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ìdàgbàsókè aráàlú ìyẹn social development nípínlẹ̀ náà ṣagbátẹrù rẹ̀ gbọ́nà àrà yọ pẹ̀lú bí gómìnà AbdulRazaq ṣe bá gbogbo ọmọ náà wọ aṣọ ẹgbẹ́jọdá tó tún bá wọn fẹsẹ̀ rajò. Ilé àwọn ọmọ aláìlóbìí tó wà nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ní ètò ọ̀hún ti wáyé pẹ̀lú ijó àti ayọ̀ lóríṣiríṣi. Níbẹ̀ ni gómìnà tún ti bá wọn gé àkàrà òyìnbó láti fi ṣàjọyọ̀ ayẹyẹ ọdún tuntun náà. Gómìnà AbdulRazaq nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn wá síbẹ̀ láti ṣàjọyọ̀ àti pàápàá láti fún àwọn olùtọ́jú wọn ní ìwúrí. Kọmíṣánná Ọláìtàn Abọ́sẹ̀dé Buraimoh dúpẹ́ lọ́wọ́ gómìnà àti ikọ̀ akọ̀wòrìn rẹ̀ fún àsìkò tí wọ́n fi sílẹ̀ láti yọjú. Buraimoh ní àrídájú ni yíyọjú gómìnà jẹ́ nípa fífi ìfẹ́ hàn sáwọn ọmọdé náà. Àwíkóńkó fún ìpínlẹ̀kè òtítọ́ àti àwíjàre ẹ tẹ̀lé wa lórí YouTube, Facebook, Instagram, Twitter àti TikTok pẹ̀lú www.awikonko.com.ng.